sórí ètò bàbá ètò lórí Orísun gbogbo ibi tó ń wò mí nínú ilé ẹgbẹ́ wọ̀nyí ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà ṣe ní Lára Olúbọ̀. Àwọn àlejò mi wọ́n wà ń kálẹ̀ wá sọ̀rọ̀ pé kí ni nǹkan tí àwọn ọkùnrin kí ni nǹkan tó yẹ kán mọ̀ kó tó di pé wọ́n ń gbé ìyàwó àti obìnrin kí ni nǹkan tó yẹ kán mọ̀ kó tó di pé wọ́n gbé ìyàwó. Ká tó kẹ́sẹ̀ tó lẹ̀ máa sọ fún yín níwọ̀nba ti tèmi níwọ̀nba ti ọjọ́ orí mi mọ tí experience mi dẹ̀ mọ́ ṣùgbọ́n àwọn sọ nǹkan kan lẹ́ẹ̀kan pé àwọn obìnrin pa jẹ́ weaker vessel. Ẹ gbọ́ ṣe agree with that? Yeah, weaker vessel and also Sherry is on both sides. Àwọn ọkùnrin ní ìkan náà wà tó yẹ pé àwọn gan weak débi pé kò sí nǹkan tó yẹ pé tóbìnrin máa ṣe fún wọn something wọ́n á bẹ̀rẹ̀ sí máa ké wọ́n á máa ké wọ́n á máa sunkún àgà ẹ kàn fẹ́ mú ọkùnrin ẹ dórí kíní kí ìyá rẹ̀ ti máa gbọ̀n báyìí jìjìjì pé kíní kí obìnrin ní pé wọ́n lẹ́mìí nígbà àjọ ò dẹ̀ jọ ṣàánú mi ìgbà yẹn o ti fẹ́ get hold of him nìyẹn so gbogbo ayé ìyókùnrin rẹ̀ lóde ẹ má jẹ èmi ò lè torí pé mo wà lórí obìnrin kí n sign check o nba kò lè ṣe ṣe because tí mo ṣe ń rìn náà kò sí nǹkan tẹ́lẹ̀ fọwọ́ kàn lára mi orí mi sì pé ẹ rí pé kò tiẹ̀. bí mo ṣe dá tó yìí mo ṣe tẹ̀wọ̀n pọ̀ díẹ̀ múùbù ká mọ́. because mo activate nǹkan tó máa fi ṣiṣẹ́ ni èmi ti ọ̀fẹ́ mo ti ọ̀fẹ́ ẹ̀ so kò lè. àwọn ọlọ́wọ́ ọ̀fù kan tó yẹ kó fi ṣiṣẹ́ ìyàwó yín kan níyàwó yín tó kẹ̀tọ́ kí ìyàwó yín kan tó tẹ bọ́tì. ẹ mọ̀ pé auto ní kíní yẹn wà tó bá ṣe wọlé báyìí ó switch on automatically ni. tẹ́ bá ti ń délé báyìí. tí bá ṣe ń wọlé báyìí ó switch wọ́n bá ní fọwọ́ kàn mí báyìí chẹ́ẹ̀kì. so nǹkan tó bá béèrè ànámọ̀ àná. ìyẹlẹ ló bá dé ẹwọ wọn ti ara wọn ti mú fún díẹ̀ sí ààyè. ṣẹlẹ̀ sọ fún mi pé kò sí nǹkan kan ẹ wà so emotional rí kẹsù kí omi jẹ́ jáde lójú yín fún ìyàwó yín. ẹ sòótọ́. ẹ jẹ́ mò ń tà tí wo bí mo kéré. bàbá o. ṣé mo kéré ṣá mo rò bẹ́ẹ̀ mo doubt. Okay. But kò mí pé mo ń wà emotional. But ṣé ó kò di dandan kó jẹ́ pé a gbọ́dọ̀ ké now. Okay, ẹ wá wò ṣẹ́rí kò sí bí ọkùnrin sọ pé òun ní àgídí tó àbó òun le tó àbó òun gbọ́n tó pé ó máa ní ẹ̀kọ́ ṣoṣo báyìí tó máa fọ́ lẹ́nu ẹgbà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin kò sí báyìí tó pé a le tó pa ṣe kíní tó ó máa ní ẹ̀kọ́ tó yẹ pé a máa weak fún. Bẹ́ẹ̀ nǹkan márùn-ún mo máa ní káwọn èèyàn consider àdúrà ni wípé gbàdúrà sí ṣó dáa ṣé ọjọ́ ọ̀la ẹ̀ ṣó jẹ́ èèyàn kan tó yẹ pé ẹjọ́ máa bára yín kalẹ̀ ẹ má gbàgbé ṣe bá gbàdúrà nípa èèyàn ẹ̀yin tèmi nínú ilé ògo ni wọ́n máa rí o kò ń ṣe ìwà bẹ́ẹ̀ bá lọ gbàdúrà nípa ẹnikẹ́ni ògo ni wọ́n máa rí wọn ò ní rí ìwà wọ́n máa wò bóyá ògo ẹ̀dá láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kẹ́ẹ̀dẹ̀ ṣọ́ ibi tẹ́ máa ti lọ béèrè èèyàn ibi tẹ́ bá ti lọ gbàdúrà síyàn kẹ́ẹ̀ ṣọ́ bẹ̀ lọ nítorí pé ó lè jẹ́ irọ́ náà máa pa fún yàn ó lè jẹ́ òótọ́ ẹlòmíì ó lè jẹ́ wípé ọgbọ́n àti bẹ́ẹ̀ nìyẹn náà máa dá kọ́lọ́hún ṣọ́ wa ni. ìkejì ní ìwà ẹ wò ìwà ní ọba àwúre ṣe rí kò sí bó ṣe lè fi ìwà pamọ́ tó bá dojúlẹ̀ báyìí wàá rí mú wàá rí ìwà ènìyàn wàá mú èèyàn tó jẹ́ kókó dandan kó jẹ́ 100% tó bá tiẹ̀ ní 70 fi 30 kún lápò ààrẹ yẹn tó bá yà ti rẹ kò sí ọ̀kan tó pé kò sí ọ̀kan tó smart kò sí ọ̀kan tó gbọ́n gbogbo apátápátá ò pè níwájú ọlọ́run ló ń bá wa rìnrìn àjò tí n bá parọ́ kẹjá mi. ìkẹta medically ṣé AA lèmi ṣé mo lè fẹ́ AS ṣé AS lèmi ṣé mo lè fẹ́ SS ló bò bóyá medically bóyá ìjọba ara yín tó bá ti tí AA ó lè fẹ́ AA AS ó lè fẹ́ AA bẹ́ẹ̀ SS méjì wọn ní fẹ́ra wọn torí pé ó máa ń bá ó máa ń fa a lot of break up nínú marriage ó máa ń fa ogun because tí AS méjì bá fẹ́ra wọn wọ́n máa break ni tó má dẹ̀ ti break because wọ́n máa bí ọmọ tó máa jẹ́ SS ó máa fàjà ọkùnrin yẹn máa lọ. ẹ náà ká nífẹ̀ẹ́ bí ẹni tó gẹ́ wípé àwọn tí wọ́n ń pè ní ọlọ́pọlọ ẹja àwọn máa ń bu wà bẹ́ẹ̀ àwọn obìnrin àti àwọn ọkùnrin. ìkẹrin communication ṣé communication àwa méjèèjì ṣé ó bára wọn mu báwo la ṣe ń communicate ṣé èèyàn tí mo fẹ́ ṣé ọ̀rẹ́ mi ni ṣé èèyàn tí mo lè bá sọ anything ni tí ò ní bínú tí ò ní jà tí ò ní gbà sí something else. Number 5 ni physical appearance. Ẹ jọ̀ọ́. tó ń jẹ́. Physical appearance. Ẹ mọ̀ bí ọmọ yẹn bó ṣe dún.
wọ́n láì ní tẹ́ẹ̀dì ti dá nǹkan lẹ̀. Ṣé ìdúró sí ẹni tá à ń wí ṣó dúró déédéé ṣó ń dá mi lọ́rùn ṣó ń pa mí bí ọtí? Ẹ̀mọ̀n ní ti tèmi báyìí ìdúró mi ó wu ọkọ mi dáadáa. Ìdúró ọkọ ti tèmi ó dẹ̀ ń fọ́ mi lórí. Kì í ṣe orí bíbọ́ tí mò ń lo. ẹ jẹ́ kó tẹ́ yín lọ́rùn ẹ má yẹ kó tẹ́ yín. No, ẹ má get me wrong. Kì í ṣe orí bíbọ́ tó jẹ́ wípé bí ẹni pé mò ń lo oògùn sí o. Màdé máa wò báyìí pé ó ga o. Ṣé èmi ni Ọlọ́run ṣerú nǹkan báyìí fún? Tó bá ti dé level yẹn tó wò pé ṣé èmi ni Ọlọ́run fún léléyìí? Then o ti wà satisfied. Tó bá ti ní márùn-ún yìí kó tó yẹn ni tó fẹ́fẹ́. Wọ́n yòókù fi kún. Ẹ̀yin tèmi ó yá ẹ sọ fún mi kí lẹ rí sọ sí gbogbo nǹkan márùn tí mo kà kalẹ̀. Ẹ̀yin lọ́lọ́run fi ṣorí. Nǹkan márùn-ún tẹ́ kà sílẹ̀ òótọ́ ni. Kí lẹ fi kún kílẹ̀ yòókù? Nínú ìgbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tẹ́ bá rántí pé mo sọ yìí pé even nígbà tí ìkejì mi tó sọ yìí pé èèyàn gbọ́dọ̀ mọ bí future ṣe rí èèyàn gbọ́dọ̀ ṣe kílé bẹ́ẹ̀ vision ẹ̀mọ̀rún kan bẹ́ẹ̀ ṣóbìnrin ṣọkùnrin tó ní vision ní ṣó ní this ẹ̀bẹ̀ pé mo sọ fún yín mo ní even but téèyàn ò bá fi àdúrà kún kínní ìgbà mi òfò oníṣẹ́ náà ṣe ní gbogbo ẹ̀ so àdúrà yẹn ó wà very 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 important. Ẹ sọ̀rọ̀ nípa kétẹ̀ ní ìkejì tẹ́ pé mo ní àdúrà àti sọ̀rọ̀ nípa àdúrà then ìkejì tẹ́ sọ ẹ sọ̀rọ̀ nípa ìwà lẹ́wà tí obìnrin bá ti ní ìwà gbogbo ìtókù kékeré ni. Ìkẹta ẹ sọ̀rọ̀ nípa kí ni ìtẹ́pẹ́ ní kẹta ìjọba bínú. medical yẹn náà ṣe kókó ṣe mọ̀ yí pé even gan tí ọkùnrin bá fẹ́ gbóbìnrin sílé tó bá yẹ pé ní tìlànà ti Christian ṣe mọ̀ yí pé ó ní àwọn bíi counseling nǹkan tá a máa ń ṣe àbí nǹkan kan at that point wọ́n máa sọ fún yín pòkè o kí ni. kì í ṣe gbogbo church o ẹ gbọ́. like my own church wọ́n sọ fún wa yí pòkè o kí náà porúkẹ kí ni genotype ẹ kí náà porúkẹ so everybody máa lè mọ̀ because at times kò dá kí wọ́n máa ignore ìkẹ́ nítorí mo ti nífẹ̀ẹ́ obìnrin yìí mo ti ṣe kí náà porúkẹ as ní jẹ́ kémi náà fẹ́ ọmọ pápátẹ̀ tábà bí ss ṣe kí náà ọkọ̀ ọlọ́mọ ẹ̀ka bí ọmọ tó jẹ́ pé òun ló tún máa padà wá rún gbogbo nǹkan tàti fọwọ́ wa ṣe sílẹ̀ so ìkẹrin communication ṣe mọ̀ yí pé tí kò bá sí kí náà okay good communication láàrin ọkọ àti ìyàwó ṣe mọ̀ yí pé definitely in fact communication ọ̀gán ló máa ń bring love because tẹ́ bá ń bára yín sọ̀rọ̀ déédéé tẹ́ ń bá yín ṣe kí náà okay òun náà at least ìfẹ́ yẹn á ṣàmà wá tí communication gap tí ò bá ti ṣe kí náà tó bá wà very active at least ó máa strengthen relationship yẹn. Chance tí èèyàn bá keep communication gap tó bá jẹ́ kó wà so but tí kò bá wà active ìgbà míì ẹ kàn máa discover pé ìfẹ́ tó tiẹ̀ ti wà nílẹ̀ tẹ́lẹ̀ á máa ṣe kí náà kẹ́ ṣe wá rí ìkarùn-ún tẹ́ sọ yẹn náà a kàn máa ń shy away from it náà ni iṣẹ́ tó rí kò sí tá a bá wo gbogbo obìnrin níwà ó nílé ó ní kí náà ẹwà yẹn náà wà important àti bí o ṣe rí ẹ tẹ́lẹ̀ pé kò ń ṣẹ̀yìn mò ń wò fi ṣe bẹ́ẹ̀ ọ̀bọ ẹ mọ̀ kí náà bọ̀ tán yí báyìí ó gbọ́dọ̀ rí kò lè yé yín ẹ mọ̀ kí lè wò dé bẹ́ẹ̀ kí lè rí kò ń ṣe bẹ́ẹ̀ ok kò ń ṣẹ̀yìn gangan mò ń wò bọ́ ṣẹ́tìrì èmi ti lọ spiritual ẹ lè understand kò ń ṣẹ̀yìn gangan mò ń wò ṣẹ́tìrì àwọn ike ẹlẹ́rìn dòdò yẹn náà ẹ ṣáà mọ̀ bó ṣe máa ẹ mọ̀ ìkókò straight ló máa wá báyìí náà. àyẹ̀wò tó fi wé ike ẹlẹ́rìn dòdò torí ọlọ́run ẹ máa àlejò lórí ètò. ẹ má ẹ̀ka ronú lọ bẹ́ẹ̀ bọ̀ tí wọ́n ti mò ń sọ gangan ni pé. ẹ tún wò mí dáadáa ẹ tún wò mí látòkè ní sáàlẹ̀ gbogbo yàrá náà ìyàwó orí jíjọ ní pé mo mọ ìyàwó yìí. kò rí bẹ́ẹ̀ so but nǹkan tí mo contract sọ ni pé ṣe ti rí physical appearance yẹn náà ó wà very very important because àwọn nǹkan tó jẹ́ pé ẹ mọ̀ tẹ́ bá wà nílé tẹ́ bá wo ìyàwó yẹn olófin máa ń sọ pé kò dá kó obìnrin máa róró àbí kó máa róró máa yà àbí kó máa ṣe kí náà kókó kí ní òun jẹ́ kí ẹ gbọ́dọ̀ máa wo nǹkan tó máa da ọkọ yín lórí rú. ṣe ti tẹ́ bá marry tó jẹ́ pé oúnjẹ ò tí ì jó níbi pé bóyá ẹkàn rí ṣèpù ìyàwó yín tó ṣe kí náà kẹkàn dẹ̀ ní pé jẹ́ ká sáré ṣe ẹ ṣáà understand what I'm saying tó jẹ́ bá tí ì jóná ẹ̀ tí ì bá tẹ̀yìn débi kan. mi understand ẹ gbọ́ wọ́n ní tí oúnjẹ ò bá tí ì jiná pé. tí ò bá tí ì jóná. ẹ gbọ́ kí lẹ rí sọ sí. tí ò bá tí ì jóná. wọ́n ní èmi ò understand wọ́n ní ṣe bọ̀ understand. in the sense that ó dà pé bóyá tó bá wà ní kitchen bóyá tí àwọn wọn bá dress sexy tó bá tún wọn. ẹ̀yin kọ́ kí lẹ̀yin rí sí gbogbo nǹkan tá a ti sọ látẹ̀kan. well actually nǹkan tán sọ ó wà right nǹkan tèmi fẹ́ sọ ni pé fún àwọn ladies
àwa okay àwọn obìnrin tí wọn ì tí marry tá a ti marry okay tá ì tí torí wọn ìlọ́kọ mi dẹ̀ ní fún yín ní nọ́mbà wọn wọ́n ní èèyàn tó ń fẹ́ wọ́n ní àfẹ́sọ́nà so bí ẹ̀yin ní àwọn tó máa ń ẹ̀yin ní ẹni tó bá jẹ́ kí oúnjẹ jóná. no mo fi ọpọlọ gbé ni wọ́n ní tó ń jẹ ò bá tí ì jóná mo dẹ̀ wò pé kí lè ìyàwó fẹ́ máa wò pé kó ń jẹ jóná ni pé bóyá kó wọ kíchìn kọkùnrin máa disturb ẹ̀ bóyá tó bá disturb ẹ̀ ara náà nínú ìgbéyàwó náà a lè fi oúnjẹ sílẹ̀ jẹ oúnjẹ. yé ẹyọ sí ẹbí o gbogbo yàrá ní kọ́ọ̀tù gbogbo yàrá ní àlọ́ sí ní agbára àti lọ lẹ́nu ìgbẹ́ra ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ lọ sí ní agbára lọ́mọ fẹ́rẹ́ rì ẹ̀kú dédé àsìkò.